èèyàn ó ṣe nígbàlà nípa àgbélébù olúwa rẹ̀ wá ṣègbàgbọ́ tó wá dẹsẹ̀rú fún débi wípé olúwa rẹ̀ wá di ọ̀tá àgbélébù Sátánì ti lọ́mọ ni o. bí Júdásì tí a yàn láti jẹ́ àpòstélì tó wá dẹni tí ń gbẹ́ Jésù ní gìgísẹ̀ tó wá fààyè gba Sátánì òun rèé o ní ọ̀tá àgbélébù Kristi ni wọ́n. Ọlọ́run ìgbàlà àti òdodo, Ọlọ́run ògo ayé wa, gba ọpẹ́ kí o gba ìyìn wa, rán ọ̀rọ̀ rẹ sí wa o, jẹ́ a ṣe rere, ká yìn ká dúpẹ́. Gbogbo àwọn tó ṣubú Olódùmarè gbé wọn dìde, jẹ́ kí orin ayọ̀ àwọn ẹni ibi àti àwọn ẹbọra òkùnkùn jẹ́ kí ó di ìbànújẹ́, jẹ́ kí ayọ̀ kó sọ ní ọ̀run fún ìdáǹdè àti ìmúpadàbọ̀sípò àwọn akọni ìwọ Ọlọ́run. Ògo ni fún orúkọ rẹ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ má gbàgbé ohun tí Olúwa ń ṣiṣẹ́ lé lórí ni pé àwọn ẹni tó ṣubú yóò dìde. Ìwé mímọ́ sọ nínú ìwé Òwe orí 24 ẹsẹ̀ 16 pé bí olódodo bá ṣubú lẹ́ẹ̀méje yóò dìde. Kí ìṣubú yẹn jẹ́ ìṣubú léraléra yóò dìde. Ẹ̀yin tẹ́ ẹ ti ṣubú, èmi ò mọ̀ bóyá ṣubú tí ẹ ti pé méje àbí kó ti ju méje lọ. Ntí mọ́ méje ni pé tó bá tiẹ̀ wá jẹ́ pé ìṣubú yẹn jẹ́ léraléra tí ẹsẹ̀ rẹ̀ dàbí àdálé jẹ́ pé gbà gbogbo sáà ló ń ṣubú, Olúwa sọ pé wà á dìde. Ohun tí mò ń fi hàn wá ní àwọn ọmọ ẹ̀yìn tó ṣubú, àwọn ọmọ ẹ̀yìn tó ṣubú. Mo fẹ́ fẹ́nu ọ̀rọ̀ jóná lórí àwọn ọmọ ẹ̀yìn tó ṣubú kí a tún lè wọ ìpele mìíràn lórí ọ̀rọ̀ àwọn ẹni tó ṣubú yóò dìde. Àwọn ọmọ ẹ̀yìn tó ṣubú, mo máa parí ẹ̀ sí ìmúpadàbọ̀sípò Pétérù gangan tó jẹ́ olórí àwọn ọmọ ẹ̀yìn, tó jẹ́ olórí àwọn àpọ́stélì. Tẹ̀lé mi ká lọ sínú ìwé Fílípì ní orí 3 ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 19. Mo fẹ́ fi hàn yín ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ṣubú, tó jẹ́ pé ìṣubú wọn ó mú ìkọ́ni ní òmìnú wá. Fílípì orí 3 ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 19. Ará, ẹ jùmọ̀ sí àfarawé mi, ẹ ṣe àkíyèsí àwọn tí ń rìn bẹ́ẹ̀, àní bí ẹ ti ní wá fún àpẹẹrẹ. Kí ló fà á tí àyànfẹ́ Ọlọ́run yìí ń sọ̀rọ̀ báyìí? Ọlọ́run olóhùn ò gbé ẹni tó ṣubú dìde, ṣùgbọ́n àwọn kan láàrin àwọn ọmọ ẹ̀yìn wọ́n ti gbé sùmúlẹ̀ tí wọ́n wá fẹ́ jẹ́ ikọ̀ ìdìbàjẹ́ láàrin àwọn ẹni mímọ́. Ní alàgbà yìí Paul Apostoli fi ń sọ pé ará yẹn ni pé ẹ̀yin olólùfẹ́ tá a jọ ń tẹ̀lé Olúwa lọ́kùnrin lóbìnrin, ẹ màmá ṣàfarawé mi. Tẹ́ ẹ bá wá ṣàfarawé ẹlòmíì tí kì í bá ṣe bí ẹ jẹ́ ó jẹ́ pé àwọn tá a jọ ń rìnrìn àjò kan náà, tó jẹ́ pé ìgbé ayé Kristi yìí náà la jọ ń gbé. Ẹ ní wá fàpẹẹrẹ àwọn tẹ́ ẹ ní fún àpẹẹrẹ. Tá a bá sọ pé a níyàn lápẹẹrẹ tó jẹ́ pé ayé rẹ̀ mọ́ gaara, tó jẹ́ pé a lè wò ó fín tí ò síbi kọ̀kọ̀ kan tí ń fara pamọ́ sí fún àwa tí wọ́n ń síwájú. Ẹ wá gbọ́, nítorí ọ̀pọ̀lọpọ̀ ní ń rìn, gbólóhùn ọ̀pọ̀lọpọ̀ yẹn ì máa ń da èmi láàmú, kí wọ́n á sì purọ́, kì í sì ṣàsọdùn. Nípasẹ̀ àwọn ẹni tí mo ti ń wí fún yín nígbàkúgbà, àní tí mo sì ń sọkún bí mo ti ń wí fún yín nísinsìnyí pé ọ̀tá àgbélébù Kristi ni wọ́n. Èèyàn ó ṣe nígbàlà nípa àgbélébù tolúwa rẹ̀ wá ṣègbàgbọ́ tó wá dẹsẹ̀rú fún débi wípé olúwa rẹ̀ wá di ọ̀tá àgbélébù Sátánì ti lọ́mọ ni o. Bí Júdásì tí a yàn láti jẹ́ àpọ́stélì tó wá dẹni tí ń gbẹ́ Jésù ní gìgísẹ̀ tó wá fààyè gba Sátánì láti wá fi ọba ògo tó fi lé àwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́. Òun rèé o ní ọ̀tá àgbélébù Kristi ni wọ́n. Ìgbẹ̀yìn wọn ní parun o, ikùn wọn sì ní Ọlọ́run wọn. Wọ́n sì ń ṣògo nínú ìtìjú
àwọn ẹni tí ń tọ́jú ohun ayé, àwọn ẹni tí ń tọ́jú ohun ayé. Jẹ́ ká tún wò alàgbà Pétérù náà sọ nípa wọn. Pétérù kejì ní orí kejì, ẹ jẹ́ á wo ẹsẹ̀ 1 sísàlẹ̀ díẹ̀. Ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn èèyàn náà pẹ̀lú láàrin àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ o. Náà ti rí àwọn wòlíì èké, àwọn wo làwọn wòlíì èké yìí? Àwọn tí wọ́n ti kọ̀yìn sí Jésù, tí Sátánì ti rá wọn mú, táwọn náà sì gbà láti di mọ̀lẹ́bí èṣù. Kì í ṣe pé wọ́n á di mọ̀lẹ́bí rẹ̀ nìkan, wọ́n tiẹ̀ tún yàn láti jẹ́ ikọ̀ Sátánì. Àwọn wọ̀nyí ni àwọn àpọ́stélì yìí ń dojú oró kọ, kì í ṣàwọn tó ṣubú o. Ọlọ́run yìí kọjú oró sáwọn tó ṣubú. Olódodo tó ṣubú yóò dìde. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run ló wí bẹ́ẹ̀, yóò dìde. Ó ní gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín, wọn yóò kẹ́lẹ́ mú ẹ̀kọ́ òdì àti ègbé tọ̀ yín wá, àní tí yóò ṣẹ́ Olúwa tó rà wọ́n padà. Sẹ́rí ẹni rà padà ni wọ́n ó sì mú ìparun tó yára kánkán wá sórí ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ọ̀nà ìtìjú wọn, tí wọn yóò sì mú kí ọ̀nà òtítọ́ di ìsọ̀rọ̀ òdì sí nínú ìwà wọ̀bìà wọn. Àwọn ẹlẹ́kọ̀ọ́ òdì wọn yóò máa rẹ́ yín jẹ nípa ìtàn asán, ìdájọ́ ẹni tí ó falẹ̀ láti ìgbà yìí wá, àti ìparun wọn kò sì tó gbé. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ Pọ́ọ̀lù nìkan kọ́ ló sọ, Pétérù nìkan kọ́ ló sọ, àpọ́stélì Jòhánù náà sọ. Ẹ jẹ́ á gbọ́ ohun tí alàgbà Jọ́ọ̀nù sọ nípa àwọn kàràǹjàgbọ́n ọ̀ràn yìí tó jẹ́ wípé wọ́n ti fààyè wọn fún èṣù láti máa lò wọ́n kí wọ́n lè máa dàgbò Ọlọ́run rú. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé ìpísítélì kìíní ti Jòhánù orí 2 ẹsẹ̀ 18 títí dé ẹsẹ̀ 19. Ẹ̀yin ọmọ mi ọ̀wọ́n, ìgbà kẹ́yìn lèyí o. Bí ẹ̀yin sì ti gbọ́ pé asòdì sí Kristi ń bọ̀ wá, àní nísinsìnyí púpọ̀ asòdì sí Kristi ló ń bẹ. Ṣé gbọ́rọ̀ Ọlọ́run? Wọ́n bẹ̀rẹ̀ gbàgbọ́, wọ́n tẹ̀lé Kristi, wọ́n parí ẹ̀ sí pé wọ́n di asòdì sí Kristi. Ọ̀rọ̀ wọn ti kúrò ní pé wọ́n ṣubú, wọ́n ti ṣubú pátápátá kúrò lórí ọ̀fẹ́. Nípa èyí ni àwa fi mọ̀ pé ìgbà ìkẹyìn ní èyí. Wọ́n ti ọ̀dọ̀ wa jáde, ṣùgbọ́n wọn kì í sára wa, àwọn èèyàn bíi Júdásì. Wọ́n ti ọ̀dọ̀ wa jáde, ṣùgbọ́n wọn kì í sára wa, torí bí wọ́n bá jẹ́ ara wa ni wọ́n ìbá bá wa dúró. Ó lè jọ́ mẹ́yìn kọ́ máa jẹ́ ńlé orò, kọ́ máa jẹ́ ńlé eégún. Ìntọ́ bá ti Júdásì jẹ́ nìyẹn. Oúnjẹ nílé orò, oúnjẹ lọ́dọ̀ Jésù, ó tún bá àwọn ọ̀tá Jésù jẹ. Àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá pé tó bá jọ sàkálà, bó bá jó sokolo kó jó sokolo, ọ̀sàkálà òsokolo ọ̀yẹ́ ọmọ èèyàn. Ẹ bá ti ń sọ sàkálà tó ń sọ sokolo, ó ti di mọ̀lẹ́bí èṣù. Olúwa rẹ̀ ti máa mọ̀yàn láti di ikọ̀ fún Sátánì. Wọ́n ti ọ̀dọ̀ wa jáde, ṣùgbọ́n wọn kì í sára wa. Tó bá jẹ́ tara wa ni wọ́n ní wọn bàbá wa dó, ṣùgbọ́n jíjáde lọ wọn yìí fi hàn pé gbogbo wọn kì í ṣe ara wa. Ẹ̀yin àyànfẹ́, kò ní nǹkan tí à ń sọ fún yín ni wípé àwọn ọmọ ẹ̀yìn tó ṣubú nínú májẹ̀mú titun, àwọn kan wọ́n dìde, àwọn tó jẹ́ olódodo láàrin wọn, ṣùgbọ́n àwọn tí wọ́n fúnra ara wọn fínúfíndọ̀ láti di mọ̀lẹ́bí èṣù, wọ́n wá di kọ́ rẹ̀. Nígbà wọ́n wá di kọ́ rẹ̀, wọ́n wá di kàràǹjàgbọ́n bíi Pọ́ọ̀lù àti bíi àpọ́stélì Jòhánù. Gbogbo àwọn aṣíwájú ẹ̀mí tí wọ́n jẹ́ akọni ní Olúwa, tí wọ́n ń sẹ̀sọ̀ lórí àwọn ọkàn tí Jésù kú fún. Bẹ́ẹ̀ ni àwọn yìí ni wọ́n wá ń jà fitafita pé àní gbà kó jẹ́ pé bí ẹ̀yin ti fira yín fún èṣù lẹ́tùn wa máa mú, torí pé wọn kò dúró jẹ́ àwọn ọmọ Ọlọ́run tí wọ́n ń tẹ̀lé Jésù. Wọ́n fẹ́ máa yí wọn náà lọ́kàn padà kí wọ́n mú wọn wọnú ìṣìnà wọn. Jẹ́ wá parí ọ̀rọ̀ yìí sí bí a ti gbé Pétérù dìde kúrò nínú ìṣubú rẹ̀ nínú ìwé Jòhánù orí 21. Jòhánù orí 21
ẹ jẹ́ á ka ìwé mímọ́ Jòhánù orí 21 ní ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 6 máa wá fò sí ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 19 adẹ́gbàdúà. Àbọ̀ ọ̀rọ̀ náà ni wọ́n sọ fọmọlúwàbí tó bá ti dénú rẹ̀ bàbá wa ni yóò dòdìdì kì í dùn kó pọ̀ sókí náà ni ọbẹ̀ oge. A gbàgbọ́ pé agbára Ọlọ́run alààyè yóò dàpọ̀ mọ́ ọ̀rọ̀ yìí. Gbogbo àwọn àyànfẹ́ tí wọ́n ṣubú wọn ó dìde. Onílẹ́yìn nǹkan wọ̀nyí Jésù tó fi ara rẹ̀ hàn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ létí òkun Tìbérà báyìí ni ó sì farahàn. Símónì Pétérù àti Tómásì tí à ń pè ní Dídímù àti Nàtánì ará Kánà àti Gálílì àti àwọn ọmọ Sébédè wọ́n di 5 àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì mìíràn jùmọ̀ wà pọ̀ 7 ni wọ́n. Símónì Pétérù wí fún wọn pé èmi ń lọ pẹja. Wọ́n wí fún pé a wá pẹ̀lú ó bá ọ lọ. Wọ́n jáde wọ́n sì wọ inú ọkọ̀ ojú omi ní òru náà. Wọ́n kò sì mú ohunkóhun, ìyẹn ni pé wọ́n ò rẹ́ja pa. Kí là ń pè ní ìṣubú? Ẹ jẹ́ tún ṣàlàyé ìṣubú nínú táàkà yìí. Ìṣubú ni pé kéèyàn ó kúrò, kéèyàn padà sí ẹsẹ̀ àárọ̀. Jésù, Pétérù àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọn ò dẹ́ṣẹ̀, iṣẹ́ oúnjẹ òòjọ́ wọn ni wọ́n ń ṣe. Inú iṣẹ́ yẹn l'Olúwa ti wá sí wọn lọ́wọ́ ọṣẹ́ bí ẹ má pẹja mọ́. Iṣẹ́ tèmi ń fẹ́ ràn yín báyìí ò ní apẹja èèyàn. Ìṣubú ni kéèyàn k'Ọlọ́run múyàn kúrò nínú ọjà, kúrò nínú iṣẹ́ káràkátà kó wá dénú sí Olúwa kó tó wá jẹ́ wípé ó tún wá padà sínú iṣẹ́ káràkátà. Ìyẹn lè ní àríyànjiyàn lò, ṣùgbọ́n tó wà ń bí ní tá à ń pè ní ìṣubú ni pé tó o bá ti sí láàyè t'Ọlọ́run fi ẹ́ sí mọ́, tó o dúró ibi tí wọ́n fi ẹ́ sọ tó o sọ bẹ́ẹ̀ mọ́, Olúwa mú ẹ kó nú ẹ̀ tó bá tún ti padà nú ẹ̀, ìṣubú ni. Ṣùgbọ́n nígbà tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí mọ́, Jésù dúró létí òkun, ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn kò mọ̀ pé Jésù ni wọ́n dá mọ́. Jésù wí fún wọn pé ẹ̀yin ọmọdé ẹ ní ẹja díẹ̀, bí wọ́n dá lóhùn pé rárá o. Ìrìn àjò tá a bá rìn tá a bá ti kọ̀yìn sí Jésù, tá a bá jẹ́ olódodo ní tòótọ́, rárá fìlà àmúbọ̀ ọbẹ̀ kò sí ní tá àmúbọ̀ ọbẹ̀ kò sí. Ó ló sì wù fún wọn pé ẹ sọ àwọn yín sí apá ọ̀tún, ọkọ̀ ojú omi ẹ̀yìn ó sì rí. Ńgbò tó dá sí ni wọ́n tó rí nǹkan mú. Já wá fò sí ẹsẹ̀ 15. Ní tó kàn wá ni pé bí a ṣe mú Pétérù padà ipò ìṣubú Símónì. Ẹsẹ̀ 15 jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òwúrọ̀ tán, Jésù wí fún Símónì Pétérù pé Símónì ọmọ Jónà, ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ bí? Ó sì wí fún un pé bẹ́ẹ̀ ni Olúwa, ìwọ mọ̀ pé mo fẹ́ràn rẹ. Ọba ògo wí fún un pé máa bọ́ àwọn àgùntàn mi. Ṣé ẹ gbọ́ báyìí? Jésù kò ní sọ pé nítorí pé èèyàn ṣubú wọ́n gbaṣẹ́ ìrànṣẹ́ lọ́wọ́ rẹ̀. Jésù kò ní sọ pé nítorí pé èèyàn ṣubú ìpinnu tó ní lórí rẹ̀ ó ti dasán nìyẹn. Irọ́, àwọn ẹlẹ́sìn ní máa ń ṣe bẹ́ẹ̀, kò sì ní dá fẹ́sìn. Kò ní dá fẹ́sìn. Mi ò sọ pé kò ní dá fáwọn ẹlẹ́sìn o, kò ní dá fẹ́sìn. Ẹ̀sìn ọ̀dọ̀ èṣù ló ti wá. Ń sì máa fi nǹkan ṣòfò ni. Jésù èsì tiẹ̀ bẹ́ẹ̀. Sọ fẹ́ràn mi, ó ní mo fẹ́ràn ẹ̀, máa bọ́ àwọn àgùntàn mi. Ọba ògo sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Kò gbàṣẹ́ lọ́wọ́ Mósè, kò gbàṣẹ́ ìrànṣẹ́ lọ́wọ́ Pétérù. Ó dá padà. Gbogbo àwọn tí wọ́n jọ lọ ẹ̀ kò sọ pé ẹ wẹ́ ẹ ti dojú tì mí, ẹ̀yin ọmọ ráhùnrán yìí. Kò bú wọn, kò ṣépè fún wọn, ó mú wọn padà bọ̀ sípò. Bàbá mi àti Ọlọ́run mi, gbogbo àwọn àyànfẹ́ tó ti ṣubú, àwọn tó tẹ̀rù pé ó ti tán fáwọn, bí iṣẹ́ ìránṣẹ́ àwọn ti bàjẹ́. Jésù Olúwa, nípa agbára ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ rẹ ni pé àwọn olódodo wọn ó dìde, agbára ìgbédìde kó bà lé wọn, kí wọ́n ríran ọ̀tún, kí wọ́n gba àṣẹ ọ̀tún, kí wọ́n gba ìṣelógo ọ̀tún, kí wọ́n máa dá bí ẹdun nínú iṣẹ́ tó ọ̀ràn wọn, kí wọ́n máa dá bí ẹdun, kí wọ́n máa rọ̀ bí òwe nínú ìgbàgbọ́ àti ní gbòòrò ayé, kí wọ́n fakọyọ, kí gbogbogbò jẹ́ tiẹ̀, ìtìjú àti ẹ̀gàn ìbànújẹ́ kó jẹ́ ti èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ lórí àwọn àyànfẹ́ tó ṣubú. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.